sẹ́nu dé ara obìnrin kò tíì sí nǹkan kan tí ó burú ń bẹ̀ nítorí wípé tí obìnrin bá neat tó jẹ́ni tó mọ́ tó neat ara tó bá dangerous láti sẹ́nu dé in the first place gan irú ara yẹn dangerous láti wọnú ẹ̀ lọ ṣóyé wa so tí ojú ara obìnrin tó bá feel pé ṣó safe so though I understand pé àwọn HPV human papilloma virus máa ń wà lára obìnrin míì tó bá ní infection bẹ́ẹ̀ obìnrin tó bá ti lè ní infection débi pé ò lè wọnú òbò ẹ̀ kó ní sex pẹ̀lú ẹ̀ the same thing náà ló lè sẹ́nu dé ò lè sẹ́nu dé irú ara yẹn so ara tó bá dangerous fún ẹ láti dó ó máa dangerous fún ẹ náà láti sẹ́nu dé you understand me so ẹ má máa sọ pé it's not safe if you are irritated tẹ́ bá wà irritated don't bother to do it but for now kò sí health hazard kan I understand pé saliva contains oríṣiríṣi enzymes fún àwọn tó bá yẹ pé wọ́n fẹ́ lóyún for example we have taurine is a salivary enzyme tó máa act on food tẹ́ bá gbé mosel tẹ́ bá gbókèlè oúnjẹ kan sẹ́nu sìn tẹ́ wá mú padà ẹ rí pé kò lè dàbí ètò wà nù abọ́ yẹn mọ́ ó ti máa ní saliva lára àwọn enzymes saliva ti act on it the likes of taurine we have other digestive enzymes tó lè wà nínú saliva that's the only thing but we need to find out but there is no issue on can I put my mouth on my woman's body yẹn ò ní wà kò sí there is no problem then fún àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé àwọn tó wà ní age of 42 bẹ́ẹ̀ yẹn tó ń rí nǹkan oṣù wọn mọ́ ó ti kéré jù we are not medical doctors we are only researchers we are readers when we read we create awareness a mọ̀ wípé ayé àtijọ́ àwọn ìyá yẹn máa menstruate wọ 50-55 ṣùgbọ́n nísìn menopause ti ń sún métílé ṣùgbọ́n kì í wá ṣe bíi 42 obìnrin 42 tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ kò dóko dáadáa ni tóbìnrin bá ń dóko déédéé ó máa rí nǹkan oṣù rẹ̀ ó máa 42 tí ò rí period ẹ̀ mọ́ ti kéré jù ara àwọn sisters at 40 tó ń ṣe marry virgins gan tó ọmọkùnrin rí at the age of 40 tẹ́nìkan bá ṣe marry at the age of 40 tẹ́nìkan wá ń wọ menopause in 42 that's too early ó ti yájú so ẹ máa dóko déédéé nígbà míì gan àwọn míì máa ń fún wa ní report pé àwọn ti dóko pẹ́ ìgbà táwọn wá dóko táwọn máa rí period àwọn period yẹn dúdú ó máa dúdú ni because gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti lẹ́kì mọ́nú iṣẹ́ tí okó máa ṣe nínú ara á bá ń wọ́ gbogbo àwọn ìdọ̀tí yẹn jáde then fún whitish discharge tí ò bá ti rùn fáwọn tó ní táwọn bá ń súnmọ́ obìnrin ara whitish máa ń jáde lára ẹ̀ ó mì pé any discharge lára obìnrin during coitus ó túmọ̀ pé obìnrin yẹn ó gbádùn ìbáṣepọ̀ yẹn ni a ti sọ yẹn so tí whitish yẹn tí ò bá ti rùn tó bá ń rùn nìkan lè máa suspect infection but as long as tí ó rùn kò sí issue pẹ̀lú yẹn so fún ẹ̀ ń tán láwọn ò rí period ti pé àwọn wá dóko àwọn wá rí yẹn iṣẹ́ tí okó ń ṣe lára nìyẹn gbogbo àwọn tissues tó ti lẹ̀ mọ́nú yín ó máa bá yín wọ jáde so ẹni tó bá ní òun 42 òun wá rí nǹkan oṣù kó máa dóko déédéé ẹni tó bá ń experience stoppage of menstruation at 42 ẹni tí ò dóko déédéé ni nígbà tí mo grant interview effects of sex abstinence in middle-aged women a sọ wípé sex abstinence for long ó máa ń fast forward menopause ni ó máa ń mú kí menopause yá so ẹ máa dóko ìwọ tó 42 tó ò rí period ẹ mọ́ ó ti yá jù that's too early so ẹ máa dóko you can travel to where your husband is so that or kí ọkùnrin yín wá síbi tẹ́ ẹ wà or tẹ́ ẹ bá ní ẹni tí ò dóko rí no problem we can guarantee those ones but àwọn hormones yín ẹni tó ti ní sexual experience your hormones ó ti record ẹ you understand so you have to go to where your man is tẹ́ bá ní ìbálòpọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀jẹ̀ yẹn máa wá padà you can see medical doctors àwọn náà run test náà ni wọ́n á dẹ̀ diagnose but based on my own studies tóbìnrin ò bá dóko pé ó máa ń jẹ́ kí menopause yá at age of 42 ti kéré jù fún obìnrin láti má rí period ẹ̀ mọ́ ẹ máa dóko déédéé iṣẹ́ tó kó ń ṣe nínú ara kò ṣeé fẹnu ròyìn tán gẹ́gẹ́ bí ìmọ̀ ti sọ so ó máa bá yín remove gbogbo àwọn tissues gbogbo ẹ̀ máa melt ó máa ń cause the contraction of the uterus tó máa jẹ́ kí free flow of blood ṣẹlẹ̀ lára based on studies so please ẹ wá ọ̀nà ẹ dóko ẹ má máa sáfókó
tóbìnrin bá ti ń súnmọ́ menopause tó ń wọ perimenopause and menopause kò ní ló ní ìdókó bẹ African mentality kò dẹ̀ síbi tán kọ́ sí nínú ìwé pé tóbìnrin ò bá rí nǹkan oṣù ẹ̀ mọ́ kó mọ́ dòkó mọ́ it is not written anywhere ìgbà yẹn gan lóbìnrin ní ìdókó jù so that's what I can say for now ẹni tó ní òun ò rí nǹkan oṣù òun at 42 ìgbà tó so ẹ máa dókó déédéé kò ní jẹ́ kẹ́ ẹ̀ tètè wọ menopause even at 47 gan 45 46 obìnrin sì lè bímọ tó bá sì ń rí period ẹ̀ so àìdókó òun ló fa ti 42 yẹn ṣóyé wa ẹ̀dẹ̀ tún lè rí dókítà mi fẹ́ kí fídíò yìí gùn jù ọjọ́ tá bá máa ṣe program màá create awareness for it. Thank you so much.